Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa tó máa ń ṣẹlẹ̀ throughout the world. Update eléyìí tá a tún mú wá fún yín, update àkànṣe iṣẹ́, àkànṣe àánú, àkànṣe ìrànlọ́wọ́ tí Àgbàlá Gabriel Foundation tí wọ́n ń ṣe fún àwọn arúgbó, àwọn opó àti àwọn aláìní. Mo rọ ẹ̀yin viewers tẹ́ ti click fídíò yìí tẹ́ come across ẹ jọ̀ọ́ mo rọ̀ yín ẹ wo fídíò yìí láti ìṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin. Ẹ máa rí wípé nǹkan pọ̀ nínú ayé yìí, kọ́lọ́hún ó máa kó wa yọ, kọ́lọ́hún dẹ̀ ṣàánú wa. Ẹ rí àwọn arúgbó tán ti dàgbà tó jẹ́ pé ọjọ́ alẹ́ náà wà, tó jẹ́ pé àwọn míì gan wọ́n jẹ́ pensioner nínú wọn, tó jẹ́ pé ìjọba wọn san pension wọn, wọ́n wá di ẹni tí ó ń tọrọ jẹ, wọ́n di ẹni tó ń tọrọ mu, wọ́n di ẹni tó ń wá wọ̀sùn. Mo gbàládùra pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, Ọlọ́run ní jẹ́ kí ọjọ́ alẹ́ yín kó di rádaràda. A dẹ̀ kí Pastor Gabriel Adémọ́lá Amusan náà, Àgbàlá Gabriel Foundation, wọ́n ń gbìyànjú, wọ́n ń try, wọ́n ń ṣe bẹbẹ. And àwọn èèyàn tí wọ́n ń fi owó ránṣẹ́ sí wọn náà, because àwọn kan náà ń support Àgbàlá Gabriel Foundation. Kí ẹ̀yin náà pé bí tẹ́ ẹ ti ń mówó, àgbà náà ò ní wọbẹ̀. Gbogbo àwọn arúgbó tẹ̀yin náà, Ọlọ́run ó jẹ́ kí wọ́n rí aláàánú, because ó jẹ́ nǹkan tí ó ń dùn mọ́yàn nínú tẹ́yàn bá rí ẹni tí ó ń sọwọ́ sí àwọn arúgbó. Bẹ́ẹ̀ ni, because wọ́n ní bọ́pẹ́ bóyá èèyàn náà ń bọ̀ wá padà dépò àgbà. Bẹ́ẹ̀ ni, so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel ẹ farabalẹ̀ wo fídíò ẹ rí gbogbo àwọn nǹkan tí àwọn arúgbó, àwọn bàbá ìyá tí wọ́n ṣàlàyé nínú fídíò yìí. Ẹ ṣe gan ni. Ẹ ti jẹun lẹ́nu. Ẹ sùn máa ń bèrè wọn lọ́wọ́ yín, ẹ máa sọ̀rọ̀ sókè. Ẹ lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí lẹ pé ẹ sọ̀rọ̀ sókè. Ẹ jẹun kan láàárọ̀ yìí. Ta ni èso jẹun láàárọ̀ yìí? Lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni. Máa ń bọ́ sọ́dọ̀ yẹn. Ẹ jọ́ ń tẹ̀lé lọ. Kí lẹ jẹ́ ti jẹun lẹ́nu? Ṣé kò sówó ni abẹ́ ìfẹ́ jẹun? Mama, come here. Ẹ jọ̀ọ́. Hallelujah. Ẹ dúró síbẹ̀ màmá. Ẹ dúró. Ẹ̀yin náà ẹ ti jẹun. Kí ló dé? Ẹlẹ́bi ń pa yín. Ẹlẹ́bi ń pa yín. Gbọ́n tẹ̀ sọ ilé gbọ́n tẹ̀ sọ. Nígbà tẹ̀ ti sọ. Ẹ jẹ́ wo kọjá. Wọ́n ló lè sọ. Ṣé mo mọ̀ ṣé ebi ń pa yín nù? Màmá kí lẹ sọ? Màmá kí lẹ sọ? Ẹ jẹ́ ń gbọ́ràn ẹ̀jọ́ torí Ọlọ́run. A máa lọ. Màmá mò ń gbọ́. Màmá ń kọ́. Ẹ ti jẹun lénìí. Ẹ fi ọsàn lẹ̀. Ṣé ẹ ti question? Ṣé ẹ ti jẹun? Létí ẹ ti jẹun. Ẹ sọ̀rọ̀ sókè. Question. Ẹ sọ̀rọ̀ sókè. Ṣé ẹ ti jẹun?
ẹ ti jẹun ẹ̀yin tẹ́ ẹ ti jẹun níbí báyìí ẹ jẹ́ ọlọ́wọ́ yín lókè mí ní ẹ sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ ti jẹun ẹnu wọ́n sókè. Ẹ̀yin tẹ́ ẹ ti jẹun ẹnu wọ́n sókè. Ẹni tí o ti jẹun ọwọ́ tó lè fún ní ọ̀sán. Ìyẹn ẹ̀dìdẹ ẹni ọwọ́ ni ẹni tí o ti jẹun ló béèrè. Ẹni ọwọ́ ni wọ́n á lẹ́sùn. Ṣé gbogbo wa tá a lóye láti jẹun? Ẹ káwọ́lẹ̀. Màmá gbọ́dọ̀ yóò ti jẹun ìbẹ́ lówó lọ́wọ́. Mi gbọ́n tẹ̀ sójú mọ́tò lónìí. Màmá ìdí òtún jẹun. Hey, de mama. Hey, de. Ilẹ̀ ẹ ti jẹun abẹ́ ẹ ti jẹun pé tí má bí lè ní ẹ dáhùn ẹ ti jẹun kí ló dé kò sówó ṣé àìjẹun ló jẹ́ kí a ní ẹ pẹpẹ tí ó ní mi ti pẹ́lẹ̀ question mo ń béèrè intan bá béèrè mọ́ mọ́ dáhùn ṣé ẹ ti jẹun question ara yóò tún yá ẹ jókòó. Ẹ máa bọ̀. Ẹ ti jẹ kí ló dé ẹ sọ̀rọ̀ òkè. Ó lágbára ní wàá la lè ṣe sọ̀rọ̀ àwọn arúgbó wa ní orílẹ̀-èdè báyìí. Kí la fẹ́ ṣe fún mi? What do you want to do? Bàbá yìí ló ń bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, àbí? Ẹlẹ́ẹ̀tì jẹun. Kí lẹ gbé? Oúnjẹ tí mo jẹ lọ́sàn-án ni lọ́wọ́ nínú. Mi ẹ̀ sọ̀rọ̀ sókè. Oúnjẹ tí mo jẹ lọ́sàn-án lọ́wọ́ nínú. Oúnjẹ tẹ́ jẹ lọ́sàn-án ló wà ní TDC irọ́ ni. Ẹ yìí dé. Ẹni oúnjẹ tẹ́ jẹ láti ọ̀sán àná ló wà nínú. Kí ló dé? Ìgbà tó ṣe wọ́n kọ́. Oúnjẹ àtọ̀sán àná tí máa ní ìbéèrè kí ló ń jẹ ọ̀sán àná yẹn. Oúnjẹ ọ̀sán náà ìmọ̀ ra mọ̀nà. Ẹ rà màlà. Alẹ́ wá ń kọ́. Alẹ́ ń kọ́ ẹ̀jẹ̀. Lẹ́yìn tí mo rí pé láti ṣubú wọlé lọ mo sì ní pé ọ̀tà kan dé ẹ mo ṣe ọmú yẹn báyìí kọ́nà ju ààrẹ lọ. Àárọ̀ ìwà ń kọ́. Àárọ̀ yìí kẹ̀. Ọ̀sán ìwà ń kọ́. So ẹ jẹun sùn lálẹ́ àná báyìí. Ẹ jẹun láàárọ̀ yìí. Ṣé mo sọ fún yín pé ìgbà mi wà ọjọ́ mẹ́ta èyí tí lè jẹ kankan yìí kékeré. Mo ní ìgbà tí mo sọ mo ní ìgbà ní òdìdí ọjọ́ mẹ́ta ẹni tí lè jẹ kankan máa kà máa mọ ẹni. Bàbá àwọn ọmọ yẹn pọ̀. Wọ́n wà ṣùgbọ́n wọn ò sí lọ́dọ̀ mi. Wọ́n fi lọ yín kí. Akẹ́kọ̀ọ́ ti wá ọ̀nà àtijọ́ ìtàn. Kálukú ti wá ọ̀nà àtijọ́ ìtàn. Wọ́n ti wọ́n láti jẹun lọ. Ẹjọ́ kò bẹ́ẹ̀ yẹn kọ́. Sẹ́yìn kó tó bá di oṣù mẹ́rin. Wọ́n ní púpọ̀ táwọn táwọn ń gbọ́. Àwọn ta ni? Àwọn ọmọ mi. Wọ́n ní púpọ̀ táwọn táwọn ń gbọ́. Wọ́n ní bùkátà. Àwọn ló táwọn ń gbọ́. Wọ́n ní owó ṣíṣe ìfòlẹ́sì tó ti gara. Ẹ bá mú fóònù mi. 1,000 tí wọ́n ta gbà lánàá. Wọ́n ní lọ́sàn-án àná. Ní ìjẹ́ Mùsùlùmí. 1,000 wọlé gbà. 1,000 tá gbà. Níbo? Níbi ìlànà tí wọ́n fún wa. Ní mo ná ní ọ̀sán àná. Ọdún fún yín 1,000 yẹn. Àwọn ṣọ́ọ̀ṣì ló fún mi. Ṣọ́ọ̀ṣì wo? Ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel. Ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel. Wọ́n fún yín 1,000 lánàá. Bẹ́ẹ̀ni. Kó kẹ́ fi jẹun. Bẹ́ẹ̀ni. 1,000 yẹn wá ní láti gbà wò. Láti àná. Àwọn jẹ lọ́sàn-án. Láti àná yìí. Lọ́tọ̀nà. Dọ́jọ́ wo? Bí àárọ̀ yìí sí ìjẹ Sùmàlẹ́ àná. Ṣé bá rí 5,000 rẹ̀ tó ṣe wá rí lọ́nà àárọ̀. Mo kàn rọ̀lẹ̀ àtẹ̀kọ́ láàárọ̀. Èyí ń gbọ́ wa. Mo gbọ́ yìí.
ẹ sọ̀rọ̀ sí sá. ẹ̀yin ò sọ̀rọ̀ ní bàbá. Hallelujah. Àwọn wo ló fẹ́ nǹkan máa jẹ báyìí àbí nǹkan fún máa ṣiṣẹ́? Wọ́n ní ẹ mọ́ pariwo. Hallelujah. 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 Màmá ẹ̀yin kọ́. Ṣé ẹ ti jẹun? Ẹ jẹun sùn lálẹ́ àná. Kí ló dé yìí o? Kí ló dé ẹ jẹun sùn lálẹ́ àná? Kí ló dé? Àwọn ọmọ yìí. Ẹ jọ ẹ dákẹ́, àmọ́ ẹ dìde. Ẹ jókòó yín, ẹ jókòó yín. Báyìí sọ fọ́dọ̀ mọ́ yìí. Ẹ jókòó yín, ẹ jókòó yín. Màmá ọ̀dọ́ nílò wù mí kí n jókòó sí. Ọ̀rọ̀ àwọn tó wà ń bẹ̀ yẹn ń pariwo. Kílẹ̀ ní ká di. Ok, ẹ̀ ń wọ́kọ̀. Ẹ jẹ́ ń gbọ́. Ẹ tún wá ti súnmọ́ mi sí. Kọ́ ṣe fídíò àpapọ̀. Ẹ fẹ́ mi. Ẹ máa lọ lé mi ni o. A jẹ máa gbé mọ̀mọ́ ẹlẹ́ẹ̀jẹun sùn lánàá. Kí ló dé? Kò sówó kankan. Kò sẹ́ni tó lè sẹ́ndì owó sí. So that means pé bẹ́ẹ̀ sì jẹun sùn lánàá ẹ̀ tí ì jẹun láàárọ̀ ẹ̀. Omi tẹ́ ẹ mú àtọ̀sán tẹ́ fún yín sìn lẹ́ mú ẹ̀ tí ì jẹ kankan. Tẹ́ bá dé lọ́sàn-án yìí kí làgbẹ́kẹ̀lé yín? Ọlọ́làgbẹ́kẹ̀lé yín. Ó lágbára. Màmá ń kọ́ màmá kí ló tẹ̀ ẹ̀yàn mi lójú ẹ̀ ń sùn. Àwọn sọ̀rọ̀ wọn ẹ̀ ṣe màmá ṣé ẹ ti jẹ́ màmá? Ó sọ̀rọ̀ wọn kí lẹ́lẹ́ lè ṣe? Ẹ yìí dé mà. Ẹlẹ́ẹ̀ lè ṣe kí ni? Ẹ jẹ́ ẹ̀rọ lẹ́yìn. Ẹ̀dùn ọ̀tọ̀ mọ̀ ní pé kí èèyàn máa rí ilé kọ́, kí ẹ má rí mọ́tò rà, ọ̀tọ̀ wá ní pé kí ẹ má ro oúnjẹ jẹ. Ẹni tí ò ro oúnjẹ jẹ kí ló ṣẹlẹ̀ sí? Màmá ẹ̀yìn ọkọ̀ ti jẹun. Mi gbé màmá. Kí la fẹ́ ṣe sáwọn màmá yìí? Ó wù mí kí n bless wọn kí n tó lọ. Ó wù mí kí n bless àwọn méje tó lọ. Kí ni mo lè ṣe? What can we do? Ó wù mí kí n bless àwọn méje tó lọ. I wish to bless them before going. Ọlọ́run ṣùgbọ́n ni mo wà. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì jẹun yẹn hallelujah. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì jẹun yẹn mo ní ẹ̀ka hallelujah. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì jẹun mo ní ẹ̀ka hallelujah. Gbogbo ẹ̀yin tẹ́ ká hallelujah yẹn lẹ̀ tí ì jẹun. Kí
kí la fẹ́ ṣe fún àwọn ọmọ yìí. Àwọn abílẹ̀ sọ. Títẹ́ ẹ̀ṣẹ̀ sí fún àná ní kẹ́ ṣe fa àná náà ní o. Àná náà la bèrè àná náà ní ṣe fa àná. Àti testimony. Yes, sir. Kí la máa rí? Ẹ bá ń káyà àwọn tó láwọn ò tí ì jẹun yìí. Ẹ má náwó, ẹ má náwó. Ẹ má náwó o. Bàbá ẹ̀ jòkó. Ẹni kò sí kí ni kò sówó dẹ́bi jẹun lọ́wọ́ yín láàárọ̀ yìí kí ló dé. Wọ́n ju 50 lọ o ẹ̀yin tẹ́lẹ̀ tí jẹun yẹn hallelujah. Mélòó ni wọ́n? Mélòó làwọn tí wọ́n ti jẹun? Ṣé wọ́n tó 100 ni? Wọ́n ju 100 lọ. Ẹ̀ka wọn. Kí la fẹ́ ṣe sáwọn àwọn àgbàlagbà yìí pọ̀? Màmá sẹ́yìn ti jẹun. Ẹ ti jẹun. Màmá ẹ sòótọ́. Kí lẹ lẹ́sẹ̀? Ẹ jẹun sùn lánàá. Kò ṣe kí ni? Kò sówó lọ́wọ́ yín. Kí ló tí ò sówó lọ́wọ́ yín màmá? Àwọn ọmọ yín ò rí ṣe ṣe. $150 gbogbo wọn. $150 gbogbo wọn. Wọ́n ju 50 lọ o. Wọ́n ní 150 ní gbogbo wọn. Àwọn tí wọ́n ti jẹun. Ẹ máa rí àánú gbà. Ẹ máa rí àánú gbà. Ẹ máa rá àánú gbà. Ẹ máa rá àánú gbà. Màmá, lẹ́yìn ló ti jẹun. Màmá yìí. Wọ́n ṣe àti ìjọba tó bọ̀ ẹ̀ sọ̀rọ̀ rí. Ẹ yìí dé màmá. Lẹ́yìn ti jẹun. Ẹ jókòó. Lẹ́yìn ti jẹun. Ẹni ò sí gangan. Ẹni ò sí Ẹ bá ń pray fáwọn tí wọ́n ń wò wá pé ebi ò ní pa àwọn náà.
má ṣe jẹun lálẹ́ àná ṣẹ́yìn jẹun lálẹ́ àná ṣẹ́yìn jẹun lálẹ́ àná ẹ wò mí ṣe jẹun lálẹ́ àná ṣe jẹun. wọ́n ní lálẹ́ àná. Dẹ́tà sì jẹun láàárọ̀ yìí. 40 naira. 40 naira ló kúrò lọ́wọ́ mi. 40 naira. Bẹ́ẹ̀ni ká. 40 naira. Bẹ́ẹ̀ni. Ó lé 40 naira. Orí méjì. As in 20 naira méjì. Bẹ́ẹ̀ni ká. Ló kù lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni ká. Kí láìpẹ́ yẹn ṣe? Báwo kọ́mẹ́ǹtì? Lovers all over the world, a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò wa láti ìṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin. Segment by segment ni ni a máa mú àwọn fídíò wa wá fún yín. Ẹ rí i pé lot of fídíò náà láti mú wá. They appreciate yín bẹ́ẹ̀ ṣe ń bá wa share ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń bá wa likes. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa likes, and then ẹ̀yin tẹ́ bá jẹ́ new subscriber, tẹ́ bá ti bá wa subscribe, ẹ tan notification bell yín so that anytime tá a bá ti drop new video ẹ máa mọ̀, so that YouTube á ní notify yín wípé a ti drop new video. And then kudos to Agbala Gabriel Foundation àti àwọn crew wọn. Wọ́n really ṣiṣẹ́ takuntakun, because téèyàn bá nírú àwọn foundation yìí báyìí tó bá pọ̀ ní àwùjọ tí wọ́n dẹ̀ help àwọn opó, àwọn arúgbó, àwọn aláìní, because gbogbo àwọn nǹkan tó yẹ kí àwọn ìjọba wa tó yẹ kí wọ́n máa ṣe fún wa náà lélẹ̀, gbogbo àwọn nǹkan tó yẹ kí wọ́n máa kétà fún wa lélẹ̀, but orílẹ̀-èdè tá a bára wa kọ́lọ́run ó ṣàánú wa ni, Ọlọ́run nìkan náà ló lè gbà wá lórílẹ̀-èdè yìí. So ẹ̀yin tẹ́ ń wò wá, appreciate yín o. We love you all. Thanks for watching.